number 4 30 p.m. Wednesday amúnilò lètò àwọn olórin òṣèré akẹ́wì nínú bí wọ́n ṣe yìí náà ká 30 p.m. Thursday bó ṣe lọ nílùú àtàwọn àwùjọ 5 p.m. ojúkòrò ní Friday olóṣèlú àti àtòkùnlù by 3 p.m. gbẹ̀gẹ̀dẹ̀gbìnà inú olórí pápá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbẹ́ lágbàáyé ní Saturday by 10 a.m. ọba àti Sunday kí ni ń ṣẹlẹ̀ lágbègbè wa lóòrò àwọn mọ̀lẹ́ ti àlà by 3 p.m. Ramadan lẹ́tọ́ wa o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lẹ́jọ́ wọn 5 minutes 15 minutes 45 minutes tàbí 1 hour àyẹ̀wò fún ìpolówó ẹ̀sìn àtọ́ntẹ̀ntẹ̀ láwùjọ ẹ̀ṣẹ́ ara lẹ́ ń kó ilẹ̀ ilé tàbí àwọn dúkìá mìíràn ẹ̀ní kábàámọ̀ amóhùnmáwòrán tiwantiwa lèyí Amotekun Odua àsìkò lókè TV located àtàwọn ọmọdé opposite alade global filling station Soun area Ogbomoso telephone 07049721242 or 08134511733 ìfẹ́ òkè vision. Amotekun Odua TV àsìkò lókè tàlẹ́ náà ń pọ̀ mọ́lẹ́ gbẹ́lá ìgbàlùmáyé ẹjẹ́ ká fi ní wípé ẹ̀kọ́ ṣe fàjáwé lẹ́yìn àwọn olóògbé ìgbà Amotekun tó ti bí wọ́n ṣe jọra tó orífẹ́ ẹni bẹ́ẹ̀ ti fún òun tí ìgbé sínú àṣùrọ̀pọ̀ mímúlùmọ̀ náà tọ́ Amotekun Odua TV àsìkò lókè padà lókè ní ti lórí ìtàkùn àgbáyé àti níbikíbi wáwò lábẹ́sì gbọ́dùmarì ohun tá a bá wọn ṣe ìtàkùn wa fi ń dára ìgbẹ́lẹ́lò nínú kábánikùnmú ọjà lórí ìtàkùn àgbáyé pọ́sì gbálé gbogbo gbàgbọ́ ojú ọ̀rọ̀ kábánisẹ̀ live coverage fún ayé nìka ilé ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀rọ time lórí tẹlifíṣàn orí ìtàkùn àgbáyé lóhùn tẹ́ ẹ bá fẹ́ káyé wọn lágbẹ̀tẹ̀ ní fún wa lágbára ó gbàgbára yẹn oúnjẹ ẹ bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ gbùgbù tó nílò ká tẹ̀wọ́lẹ̀ sí àtìwọ́ tó ń ṣe láǹfààní àti mọ̀gbọ́n sáfẹ́fẹ́ ṣé kí n mọ́tò Amotekun Odua TV àsìkò lẹ́kẹ̀ dájú ẹ̀ ó sì ní kẹ́ tọ̀ náà kọ̀ǹpútẹ́ intelligent and capable tó balẹ̀ dédé bí ọ̀rọ̀ òjò lórí Facebook page ó sì wà lórí YouTube pẹ̀lú báwo lẹ ṣe fẹ́ sí ibi ní traffic wà fún iṣẹ́ tẹlifíṣàn ìtàkùn àgbáyé ọlọ́wọ́ tó sì náà kà wọ́n kà sáàtì fún Amotekun Odua TV àsìkò lẹ́kẹ̀ bá ó ti gbé ọgbẹ́bẹ̀ one time wàá ṣì dùkọ́ ilé ojú ọmọ tuntun lọ́mọlẹ̀ orí náà ìwọ kàn máa lọ láì ọ̀rẹ́ ó sì máa ṣe àwọn sì kó òkèlà kẹrin òkèlà kẹfọ̀ lókè lókè ìgbàgbọ́ ọmọ ìlú sí àtẹ̀yìn Amotekun Odua TV àsìkò lẹ́kẹ̀ òkè ìgbà yìí wa Amotekun Odua TV àsìkò lẹ́kẹ̀ ló fẹ́ máa wò ó máa gbìyànjú débẹ̀. Ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ẹ̀ńtẹ́ ilé ṣe tí ó dùn mọ́ mi jù ó ní gẹ́sẹ̀kẹ́nẹ́gẹ́ bá mi ṣí ẹ̀ ètò yìí sẹ́rí ṣíṣe rẹ̀ ó wà very very important ó wà very 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 important àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ ká discuss lálẹ́ yìí ó ní ṣe pẹ̀lú orígun márààrún ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ zone wọ́n ní kí òbí tó dègbò olùkànbílà pé sí àwọn àgbàlagbà ní olóhun lólóhun àgbàsàlẹ̀ ló lé owó owó mo ṣe bá ọmọ kékeré mo ṣe bá àgbàlagbà mo ṣe bá obìnrin mo ṣe bá ọkùnrin o mo ṣe bọ́ Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa mo ṣe bá gbogbo ẹ̀yin tọ́lọ́run kúrò ayé lé lọ́wọ́ ẹjọ́ ojú mi ṣe mo ṣe bá pèdèpèdè gbogbo pèdèpèdè láyé bẹ́ẹ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ ṣe ń ṣe tọ́lọ́run fún yín ṣe Elédùmarè tì yín lẹ́yìn ẹjẹ́ wọn mọ̀ tèmi náà lẹ́yìn o ní parí rẹ̀ ẹ̀rí pọ́lọ́run ni mo kọ́ kí òun náà mo dúkì láàrin ọba àlá ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tẹ́nìkan ò ẹ́ tó lè jí tẹ́nìkan ò lè pa Elédùmarè àtẹ́lẹ̀ rẹ̀ kárí ayé kò ṣe báyìí o. àwọn ọ̀rọ̀ mo sọ fún yín mo kọ́ sórí péjì mi ṣé lánàá ni àbíjẹta mo ní bọ́rọ̀ bá ṣe rí ní ìsìn òun láàmà sọ o lè pè mí lọ́tún o lè pè mí lósì kó ló súnmọ́ mi kó ló fẹ́ fún mi mọ̀ràn
kò sí tó burú ńbẹ̀ o àmọ́ tó o bá rò wípé ó sọ pé kí n má sòótọ́ mọ́ ibi tẹ́mi àti ẹ ó ti dànù o torí tí mo yàn láàyò ní pé kí n gbó sórí òdodo no matter how àti gbogbo tó bá tilẹ̀ jáde. mo wá fẹ́ kọ́ ẹ tó máa kíní kan pé iṣẹ́ tó ń ṣe mi ò disturb ẹ wọ́n disturb mi kọ́ lọ́rùn má bàa disturb wọn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń wá sórí ètò mi tọ́jẹ́ pé àwọn kọ́mẹ́ǹtì aburú lẹ̀ wá máa ń kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ mi ò gbé ọ síbi ìdandan o wọ́n wà sórí péjì mi ó jókòó ọmọ ẹ̀wò mi bí mo ṣe sọ̀rọ̀ yìí ó tọ́ wá lórí mi ò pé ìlú èmi àti ẹ̀ka lórí mi ò pé ló wá àwọn tó ń wá sọ́dọ̀ mi tí wọ́n ń gbọ́ mi tí wọ́n ń kọ́mẹ́ǹtì dáadáa torí pé mi àti wọn àjọ ń ronú bákan kan náà bó o sì ṣe rí òǹkọ́ lè ní òní o bó o ṣe ń ronú nǹkan lè ní òrònú àmọ́ láti wá máa sọ fún mi pé bóyá ọ̀rọ̀ tí mò ń sọ ó wò pé bóyá torí pé kò bá wọ láàmú ọwọ́ àwò pé kìí ṣe bó ṣe yẹ kébì ò gbé kalẹ̀ nìyẹn mú fún ọ mọ̀ràn pé ọ bẹ́tà ọ máa bẹ́tà fún ẹ kó o bọ́ sórí Facebook page rẹ tàbí kó o lọ síbì kan tí wọn náà ó ti máa sọ títí ẹ ṣe understand ọ̀dọ̀ tèmi lélẹ́yìí tọ́wọ́ àpò ní ẹ̀kàkà tó fẹ́ kọ́ lọ́kọ́ sórí Facebook ẹ̀ kan wọ́n rí pé wọ́n lọ́kọ́ kí ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ó ní Ògbómọ̀ṣọ́ Soun ìdí nìyẹn tó fi ní kẹ́ bá mi ṣe ètò yìí dáadáa ló sì jẹ́ kí n fi sí alẹ́ tí gbogbo yín tẹ́ ti wà ní ilé ẹ̀ ti jẹun òní bọ́ sásìkò wà táwọn mùsùlùmí náà fẹ́ kírun á mẹ́nuba gbogbo ẹ̀ tètè lálẹ́ yìí tó o bá rí pé mo sọ̀rọ̀ kan ní tí wàá fi máa pè mí tó fi máa kọ̀kọ́ púpọ̀ tó o bá wò pé tí mo sọ right pé kì í ṣe òótọ́ ni tí mo sọ wọ́n bẹ́ẹ̀ tàbí gbé mi lọ sílé ẹjọ́ kájọ lọ pàdé ilé ẹjọ́ torí mo máa ń ṣe fáìnísì ní dáadáa kí n tó jáde sọ̀rọ̀ mi ò ń sọ̀rọ̀ nítorí pé mo ní bákọ̀ mi ò ń sọ̀rọ̀ nítorí pé mo mọ̀ àyàn mo máa ń sọ̀rọ̀ nítorí tí mo mọ̀ àti tí mo wádìí lọ́yìn tó rò lọ́kàn ọ̀kàn mi tọ́ ọba ò pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní bọ́ bá ṣe wọ̀ kọ́ ọ máa sọ títí ẹ ó ṣe wù èmi lèmi ọ máa sọ tèmi o nítorí pé torí kó o lè bá ronú kó o lè bá lè ronú kébì lè bá lè ronú lọ́lọ́run ṣe fún mi lọ́pọ̀lọ́ ló ṣe fún wọn náà tiẹ̀ ojú tí wọ́n fi ń wò ó lè yàtọ̀ sí tèmi ìtẹ́mi náà fi ń wò ó lè yàtọ̀ sí tiẹ̀ àmọ́ gbogbo ẹ̀ ìwọ nìkan ìlọ ọmọ tọkọ̀ ń bẹ̀ tọ́ bá wá ti rí gbọ́rọ̀ tí wọ́n sọ pé kò fẹ́ bọ́ láàmú ọbẹ̀ tà kó o ṣe kéde o rọra dìde ńlẹ̀ orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Odua gbogbo lè kílẹ̀ nínú èmi lọ́mọ olóògbèjọ máa rí kéyàn ọmọdé olóògbèjọ wá pàjá fún aláwọ̀jọ mo ní kò yí ìdógún tó lọ máa jẹ̀wọ̀n ló ti mú kò wù ohun ojoojúmọ́ ló ti mú lé wá sún mi lọ èmi lọ́ bá rẹ̀ sà ó lépo ní kẹ̀kẹ́ fèrèsépò ní bí ara rẹ̀ sà nínú wọlé ògbépo ní yàmọ̀dé lára mi lọ́mọ wọn nílùú Ògbómọ̀ṣọ́ Olúbàdìyẹ sẹ́rí oríṣiríṣi ìtàn ni ló ń jáde especially ó máa ń jáde ní gbogbo ìgbà tí ìlú Ìkòyí Àrẹ̀sà Olúgbọ́n Ọba Ògbétu àtàwọn bàbá lọ tí wọ́n bá fẹ́ try láti stand on their own láti jẹ́ kí wọ́n jẹ́ kó yé aráyé pé ìlú làwọn àwọn dádúró ni àwọn ò sí lábẹ́ ẹnì kankan ní àwọn àtàn irọ́
àwọn ìtàn àgbélẹ̀rọ ẹni máa ń jáde nílùú Ògbómọ̀ṣọ́ bóyá ṣe máa ń jáde káàkiri gbogbo ilẹ̀ Yorùbá náà. lónìí wọ́n fẹ́ sọ̀rọ̀ díẹ̀ láti fi la ọ̀pọ̀lọpọ̀ lójú. ìwọ tó jù rẹ títí ẹ̀yin kan ń bẹ tó jẹ́ wípé ẹ ti pinnu láti dúró lórí pé tẹ́ ẹ mọ̀ iná ni ẹ sì rẹ́dí àti búlì àwọn gòkèjì gòkẹta gòkẹrin nítorí ẹnìkan ṣoṣo. búlì yẹn gángan làwa ọ̀fẹ́ torí lábẹ́ òfin you don't have right to bully anyone no matter how. oní ráìtì tiẹ̀ oní ráìtì ti tèmi. má wà tí torí wípé bọ́yọ́ lọ ń gbé ọ̀gá lọ́nà kan àbọ̀nà kejì kọ́ ọ sọ fáwọn yòókù pé báwọn tí wọ́n ṣe rí o òjò tó rọ̀ tí ò tí ì dá ọlọ́run lọ́mọ yé bàbá ẹni tí ó pa o. now mo ráwọn oríṣiríṣi ìtàn táwọn èèyàn máa ń sọ nípa ìrẹsàdú ìgbọ́n Ìkòyí àti Ìjẹ̀rú tó jẹ́ tí Òpẹ̀tù. sẹ́rí tí mo bá rẹ́lòmíì tó bá jáde tó bá ń sọ̀rọ̀ tó ń pàtàn irọ́ màá máa wò pé ṣé ìwọ nìkan ló ní bàbá ni àbí bàbá tiẹ̀ ń lálẹ́ wò. ta ló sọ fún ọ wípé ìtàn tí bàbá rẹ kọ fún ọ àbí tàn tí bàbá rẹ sọ ta ló sọ fún ọ wípé bàbá tí wọ́n ọ̀sán tó jù bá ń lọ bá wà. ṣé bàbá tiẹ̀ lórí méjì tí wọ́n fi lérò pé bàbá tiẹ̀ lè mú àwa kó parọ́ fún wa. now ẹ jẹ́ sọ bílù Ògbómọ̀ṣọ́ ṣe rí lónìí ẹ jẹ́ sọ fún gbogbo yìí. àtẹ̀yìn ọba yòókù ẹ jókòó kẹ́ ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́ ẹ má wò pé mo fẹ́ ṣáìdì ẹnìkan o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí yóò kára lé yóò tabarú oko. ṣé rí ìlú Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ò ju ìlú kankan lọ nínú ìrẹsàdú ìgbọ́n àti Ìkòyí. ìlú Ògbómọ̀ṣọ́ ò ju ìlú kankan lọ níbẹ̀ nínú ìtàn. torí nínú ìtàn ọmọ Ṣọ̀ún ọ̀gbọ́dọ̀ sọ pé báwo ta rẹ̀ sáṣẹ jẹ́. inú ìtàn Ṣọ̀ún gangan wọ́n kọ síbẹ̀ pé ìyá Àrẹ̀sà ló bí ìyá Ṣọ̀ún alákọ̀ọ́kọ́. nínú ìtàn báwo ni Ògbómọ̀ṣọ́ ṣe wá jù Ìrẹsàdú lọ ẹ̀gbọ́n fẹ́ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ gbọ́ mi o torí mo rí wípé ẹ ìfẹ́ gbọ́rọ̀ dé bẹ̀rẹ̀ ẹ ìfẹ́ gbọ́ dé parí ọ̀pọ̀lọpọ̀ tó bá ti bọ́ sórí prógámù yìí báyìí àní mo pósìtì prógámù ńjọ́ kan prógámù yẹn máa lọ bí 30 minutes ẹni tí ò wó wọ́n ṣe fọ́ mi báyìí ó sì fún mi just like that owó prógámù wo. àbí kéèyàn máa sọ ọ̀rọ̀ tálẹ̀ Yorùbá wọ́n wá sọ pé báwo ni tó ní kò yìí kò sí tá Ògbómọ̀ṣọ́ kankan tó lè jù tán kò yìí lọ kò sí tá Ògbómọ̀ṣọ́ kankan tó lè jù tán Olúgbọ́n lọ wọ́n ń bọ̀ ẹjọ́ kò wọ́n bọ̀ wọ́n ń bọ̀ mi ò tí ì dé aláwọ̀ àgbàlagbà lọ́wọ́ lóhun àgbàsàlẹ̀ lórí ọ̀wọ̀ òun wọ́n ní tí wọ́n bá ní kó kálukú máa jẹ pọ́n bàbá rẹ̀ wọ́n lásò fà ní ọkọ̀ yìí o ẹ bá mi ṣí ètò yìí dáadáa ẹ bá mi ṣí ètò yìí dáadáa. àmọ́ nǹkan kan bẹ tí Ìrẹsàdú orílẹ̀ gbọ́n Ìkòyí àwọn ìlú yòókù tí wọ́n bá ń dákọ̀ ọ̀dún nílùú Ògbómọ̀ṣọ́ àtògbómọ̀ṣọ́ sọ̀rọ̀
ṣáà sọ pé báwo ni ti jàbàtà ó jàbàtà ṣe jẹ́ àbá sọ pé báwo ni talájàṣẹ́ alájàṣẹ́ ó wà lára àwọn tó tírèènì àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ jagunjagun nílùú Ògbómọ̀ṣọ́ alájàṣẹ́ ìní máa ń tírèènì àwọn ológun sẹ́yìn mọ́ ní àrùn Ọ̀nà Kakanfò tí ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ tábà sọ pé Ògbómọ̀ṣọ́ sùn alájàṣẹ́ jẹ o mélòó lọ jẹ oúnjẹ àbàtà náà jẹ o. báà mi tí wọ́n tún jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n jẹ ọba dáńpé ní Ládò tí wọ́n pè dáńpé ní bàbá mi Ládòkè Akíntọ́lá ọmọ ọgbọ́n ni wọ́n o. bóò ló ṣe wá jẹ́ tá a fi wà níbi tá a wà lónìí tó fi jẹ́ pé Ògbómọ̀ṣọ́ ọmọ Àrẹ̀sà akílẹ̀mù Ògbómọ̀ṣọ́ ọmọ Olúgbọ́n akílẹ̀mù Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbétú akílẹ̀mù Ògbómọ̀ṣọ́ ọmọ Ìkòyí akílẹ̀mù Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ìlú tí ń bẹ lépèlépè tí wọ́n ń bẹ l'Ógbómọ̀ṣọ́ sùn kí nìdí tí wọ́n fi ń kílẹ̀mù Ògbómọ̀ṣọ́ ẹ wá jókòó ẹ wá gbọ́. ọmọ ọba Àkòyí ó lè máa fapá jáná fóun èso ọmọ Ògbómọ̀ṣọ́ tó jẹ pé lóòótọ́ ni ọmọ ọba Àrẹ̀sà ó lè máa fapá jáná pé bàbá wa ọmọ wa ni ló bí Àsọ̀fún alákọ̀ọ́kọ́ Olúgbọ́n lè máa fapá jáná pé èmi nígbà tí nǹkan bá ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ sí èmi ni wọ́n ní ẹlẹ́jà lọ bá bàbá wa Olúgbọ́n. àmọ́ gbogbo wọn lè máa kílẹ̀mù pé àìsàn ọmọ Ògbómọ̀ṣọ́ àmọ́ ibi tí pírọ́blẹ́mù wà bẹ́ẹ̀ àmọ́ tí bẹ́ẹ̀ ó ní wípé ǹjẹ́ àwọn ọmọ ìlú Ìrẹsà tí wọ́n yé ṣe ọmọ Àrẹ̀sà ọ̀tọ̀ lọ́mọ Àrẹ̀sà ọ̀tọ̀ lọ́mọ ìlú o. ọ̀tọ̀ lọ́mọ Olúgbọ́n pé ọmọ ọba Olúgbọ́n rè ọmọ ọba Àrẹ̀sà rè ọ̀tọ̀ làwọn ọmọ ìlú. ọ̀tọ̀ ni pé ọmọ ọba Oníkòyí rè ọmọ ọba Oníkòyí yàtọ̀ sí ọmọ ìlú o. ọmọ ọba Ògbétú ó yàtọ̀ sọ́mọ Ìjẹ̀rù. tá a bá sọ̀rọ̀ nípa Ìrẹsàdú àwọn ọmọ Àrẹ̀sà wọ́n ń gbé ìlú Ìrẹsàdú àwọn tí èyí ṣe tọ́jẹ́pọ̀ ọmọ ìlú Ìrẹsà ni wọ́n tó jẹ́ wípé wọn èyí sọ ọmọ Àrẹ̀sà ọmọ ìlú Ìrẹsà ni wọ́n ṣùgbọ́n wọn èyí ṣe ọmọ Àrẹ̀sà wọ́n pọ̀ jù àwọn ọmọ Àrẹ̀sà lọ ẹ tí ì gbọ́ mi yé dáadáa. tá a bá ti bẹ̀rẹ̀ Ìrẹsàdú Ìrẹsàpá ọmọ Àrẹ̀sàpá mélòó ní bẹ́ẹ̀ gbogbo àwọn yòókù ti bẹ́ẹ̀ ṣe bọ́mọ ìlú ni wọ́n. Arólú Ìrẹ́gbà lọ́bàmbà Ìrẹsàdú ni Ìlàjú Ìrẹsàdú gbogbo àwọn ìlú yẹn ọ̀ndẹ̀ àwọn lọ́wà. ẹ jókòó ẹ gbọ́ wíníwíní lálẹ́ yìí àṣìṣe àwọn bàbá wa mo fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀. orílẹ̀ gbọ́ àwọn ọmọ Olúgbọ́n ń bẹ lọ́tọ̀ o àwọn aráàlú gbọ́n ń bẹ lọ́tọ̀. Gàmbàrí lọ́ba ń bá àwọn àlùsí bẹ lábẹ́ Olúgbọ́n wọn mọ̀ o àwọn èso ọmọ Olúgbọ́n wọn èso ọmọ ọba Olúgbọ́n àmọ́ ọmọ ìlú gbọ́n ni wọ́n àwọn ọmọ ìgbèríko igbọ́n bẹ́ẹ̀ náà ló ṣe wà ní Ìkòyí bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri náà gbogbo nǹkan táwọn ọba tí mo dákọ̀ yìí gbogbo àwọn ọmọ tí wọ́n ní yìí tó jọ máa bẹ́ wọn
mo tiẹ̀ kí bá mi òǹpẹ̀tù jẹ́rù mo kí wọn o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní bàbá yìí náà lọ́jọ́ pé tú wọn ni wọ́n ṣe padà sílé wọ́n máa ń wá àwọn ọmọ ilé àwọn ọmọ ìlú wọ́n máa ń wá wọn láti wá ṣe nǹkan sínú ìlú wọ́n máa ń wá àwọn ọmọ ìlú káàkiri gbogbo omi tí wọ́n bá ti rí eléyìí ọmọ bodi ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọmọ sáìdì bò ní ń báyìí bàbá òpétú máa ń wá wọn lọ ẹ máa bọ̀ wálé ẹ wá ṣe nǹkan lè ẹ̀yin náà wá délé yìí wo eléyìí ẹni ṣe sínú ìlú àwọn tí mò ń sọ yìí àwọn ìlú tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó ń bẹ ní gbèríko tí wọ́n ti pẹ́ bóò lẹ ṣe ṣe o táwọn ọmọ yóò fi padà wálé báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé ọmọ rẹ ṣàkílẹ̀mù Ògbómọ̀ṣọ́ báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé gbogbo ọmọ orílẹ̀ ègbọ́n Ògbómọ̀ṣọ́ ni wọ́n ń kílẹ̀mù báwo lẹ ṣe ṣe tó fi jẹ́ pé gbogbo ọmọ Òǹpẹ̀tù pátá ọmọ Òdòjé kó ṣe jẹ́ pé ní Ògbómọ̀ṣọ́ làwọn wà àmọ́ rúkò yìí ń kọ́ báwo lẹ ṣe ṣe tó fi di pé lù yín ó fi dìlú tó jẹ́ pé ọmọ ìlú gẹ́gẹ́ tó bá lówó lọ kò ní kọ́lé sínú ìlú Ògbómọ̀ṣọ́ ni ó wà kọ́lé sí báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe ṣe tó jẹ́ wípé nígbà tí wọ́n bá fẹ́ yan chairman àbí tẹ́ bá fẹ́ yan any political appointment nínú ìlú yín ẹni tó ń gbé nínú ìlú yín ẹ ní ìyàn o ẹni tó ń ṣe wàhálà nínú ìlú ẹ ní ìlò o àfẹni tí ò gbélé lẹ́ẹ̀lọ́ gbé láwọn tí ń gbé nínú ìlú lórí báwo ìlú tí yín ṣe fẹ́ develop àsìkò ọ̀rọ̀ láwà gbogbo àwọn ọmọ tó wá ń bẹ lágbègbè yín tó jẹ́ pé ilẹ̀ ń jọba lé lórí gbogbo wọn ti dọmọ Ògbómọ̀ṣọ́ báwo lẹ ṣe ṣe báwo l'Ògbómọ̀ṣọ́ ṣe ṣe ẹ wá gbọ́ àwọn ọba tó ń jẹ nínú Ògbómọ̀ṣọ́ wọ́n ní strategy kan tẹ́yìn ò ní. mo ṣe programu kan jò ní mo ní ǹjẹ́ mọ̀ pé àwọn ọba tí wọ́n pè ń sọ̀rọ̀ mo lè fi wọ́n wé bí ọ̀gá ẹnìkan wọ́n pè pé kí ló ní mo fi wọ́n wé ọ̀gá ṣe báwọn ọmọ yín tẹ́ ẹ̀ mójútó àwọn ọmọ yín tẹ́yìn gangan tí wọn ò wúlò lójú yín àwọn ọmọ yín tí ọ̀já mọ̀ nǹkankan lójú yín ṣe báwọn náà ni wọ́n wá lu Ògbómọ̀ṣọ́ ṣe báwọn náà wọ́n ń gbé lu Ògbómọ̀ṣọ́ lárugẹ nítorí pé àwọn Ṣọ̀ún tó máa ń jẹ láti dáadáa o làwọn tí máa ń nawọ́ ọ̀fẹ́ lẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ láti wá dìbẹ́lọ́pù lu wọn. láti dáadáa làwọn ọmọ tí yóò ti lọ jà tí wọ́n padà gbé nǹkan dé tí wọ́n wà ní mo ní ẹgbẹ́ sí wọ́n ní ẹgbẹ́ s'Ògbómọ̀ṣọ́. Number 1 nínú wípé ká yọ owó bọ́ọ̀tà lápò ọba Ṣọ̀ún ọ̀yọ́ o inú ká jáde ká sáré súnmọ́ àwọn èèyàn ọba Ṣọ̀ún ó ṣe o àwọn ọmọ yín náà ni wọ́n wá ń dẹ̀bẹ̀lọ́pù ní Ògbómọ̀ṣọ́ nítorí wípé àwọn tẹ́ ẹ ní ẹ̀yin gángan àwọn aráàlú yín tí wọ́n èé sọ ọmọ ọba ìṣẹ̀lẹ̀ máa halẹ̀ mọ́ wọn lẹ́ẹ̀mọ̀ pé wọ́n mú wá roko àwọn yẹn wọ́n wà ti rí yín bí ọ̀pá wọ́n wà wá ní Ògbómọ̀ṣọ́ wọ́n rí báwọn gbégbèsè ayé rọrùn
ẹ ń fara ní àwọn tí ń bẹ lábẹ́ yín. ẹ wọ ọmọ Olúgbàgbé ọmọ Bàyámù bí bàbá yẹn ṣe ń gbìyànjú tó kábíyèsí Olúgbà káwọn náà rí ọmọ ọgbọ́n bíi 6 7 tí ó sọ pé bá mi mo ti bẹ̀rẹ̀ fún yín support ẹja ṣe gbọ́dé ẹja ṣe kìíní kan dé ọyá bàbá tẹ̀ ń ṣe ní èmi náà fún yín ní 100 million ẹ lọ fi ṣe kàkà tó máa gbọ́ bá fi ṣe irú eléyìí ọ̀dọ̀ ọba Ṣọ̀ún ní ọ̀wá o. kàkà tó máa lúgbọ́n tí ó fi lọ ọ̀dọ̀ Olúgbọ́n kí ẹ jẹ́ káwọn náà gbé project kan kalẹ̀ kí wọ́n lè bá àmọ́ pẹ̀lú tiwa náà exist. Ògbómọ̀ṣọ́ gbogbo wọn ṣe sí ọmọ Àrẹ̀sà Ògbómọ̀ṣọ́ àwọn tí ń pera wọn lọ́mọ Àrẹ̀sà dénúdénú ẹ bèrè pẹ̀lú wo ni wọ́n ń gbé àwọn tó ń pera wọn lọ́mọ Ìkòyí dénúdénú ẹ bèrè pẹ̀lú wo ni wọ́n ń gbé tí ṣé bá ṣe gbé yín jáde pé bóyá torí pé ẹ̀ ń wá iṣẹ́ ọlọ́wọ́ sọ pé ẹ̀wà ń bàdàn àbẹ̀wà l'Ógbómọ̀ṣọ́ àbẹ̀wà ń bì kan sẹ́yìn sọ pé kẹ́ ẹ má kọ́lé lu yín èyí sọ pé kẹ́ ẹ má gbé pírójẹ́tì lọ lu yín tí wọ́n bá wá tún ní ẹ̀yin olóṣèlú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀ tó wá wá láti Ògbómọ̀ṣọ́ àbí tó wá láti Ìdálẹ̀ ó lẹ́yìn ilé máa tẹ̀lé káàkiri àwọn ọmọ ìlú yín tí wọ́n ń gbé lóòrùn ẹ̀ ní rí wọn tẹ́ ẹ ti mọ̀ tipẹ́tipẹ́ ò ní jọ yín wọn ọ̀jọ́ yín lójú ìdí nìyẹn tẹ́ ẹ fi rí everybody ló ní ojú ìpè ní tí wọ́n fọ́n bọ́ta gbogbo àwọn tí wọ́n ń pariwo lónìí àgbà ọba Àrẹ̀sà tọ́ba Àrẹ̀sà jọ́mọ̀ kankan lójú wọn tọ́ba Olúgbò ọ̀jàmọ̀ kankan lójú wọn tọ́ba Òpétu ọ̀jàmọ̀ kankan lójú wọn tọ́ba Oníkòyí ọ̀jàmọ̀ kankan lójú wọn ẹ lọ wádìí wọn ọmọ abo ni wọn ẹ lọ wádìí wọn níbo làwọn bàbá wọn ń gbé ẹ lọ wádìí wọn bó wọn ti ṣẹ̀ wá ẹ̀yin ọba Ẹgbè ẹ̀yin ọba ìlú ẹjá yára wá mìíràn bí nǹkan bá wọ̀lú nítorí yẹ kẹ́ ẹ wọ aráàlú tó bá dáa tẹ́ ẹ̀ mọ̀ pé yìí kápẹ́bù kàkà bẹ́ẹ̀ ìtẹ́ ẹ̀ mọ̀ ṣe ni pé ẹ̀yin ọmọ ọba lè jáde fúnra yín kẹ́ ní àwọn ọmọ ọba aláṣẹ o àwọn ọmọ ọba aláṣẹ ìlú ò ní dàgbà báwọn. torí ẹ̀ faraàlú láyè ẹ̀ faraàlú lọ́pọ̀túnítì láti lè dèvẹ́lọ́pù yín Ògbómọ̀ṣọ́ ni gbogbo wọn ń sá wá fọ́ọ̀tì ta ni. ẹ bá rọmọ ìlú yín tí bá ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ gbé lárugẹ ẹ rọmọ Ìkòyí ní gbé ń ṣe nǹkan bóyá ń ta kankan tó yẹ kẹ́ ẹ lọ́mọ ìgbà lọ́wọ́ rẹ̀ ẹ ní tí ẹ wọ̀ dá o ẹ tó Ògbómọ̀ṣọ́. bẹ́ẹ̀ni kàbá sí ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ ṣe parun lẹ́mọ̀ wá bọ́mọ lú yín bá ṣe nǹkan kan bí ó ṣe ní ẹ̀sìtì náà lẹ́mọ̀ wá ibù tí bá ń kọrin ẹ̀ ní ìpè. àwọn ọba Ṣọ̀ún wọn ní strategy gbogbo nǹkan tí wọ́n ń ṣe especially ọba àná Àjàgùngbadé gbogbo ọ̀nà tí wọ́n fi lè fa ìwọ lọ́mọ Àrẹ̀sà ní ìwọ lọ́mọ Olúgbọ́n ní gbogbo àwọn ọmọ Àgbè ọmọ Ẹgbè tí wọ́n fi lè fọ̀kọ̀ mọ́ra kí wọ́n lè bá rí wọn gẹ́gẹ́ bí bàbá. gbogbo ẹni bàbá àná ṣe bó ṣẹ̀ṣẹ̀ kọ́ yàtọ̀ lónìí.
gbogbo ẹ̀ ní bàbá àná ti ṣe. Ẹ̀yin ọba tẹ́ ń jọba ẹ̀yin ní ẹ mà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ àwọn aráàlú káwọn aráàlú lè bá nífẹ̀ẹ́ yìí o. Tẹ́ ẹ bá dúró lórí ọba bá lórí ohun gbogbo késekése ilẹ̀ rí o. Kàsàkàsà ń bọ̀. Ẹ̀gbọ́n mi rárá késekése ilẹ̀ rí. Kàsàkàsà ń bọ̀. Àwọn ọmọ ìlú yín ẹ máa pè pàdé. Ẹ jáwọn aráàlú ọmọ níṣe. Ẹ wo tí wọ́n bá tó nǹkan l'Ógbómọ̀ṣọ́ bóyá ọ̀rọ̀ development ìlú abẹ́bíṣe kankan ọmọ ọba mélòó lẹ́ẹ̀rí tí wọ́n máa ń tó bẹ́ẹ̀. Àwọn ọmọ ìlú tí wọ́n mọ̀ pé wọ́n kápẹ́bù wọ́n máa ń kó bẹ́ẹ̀. Àwọn ni wọ́n wà máa jà fitafita torí wọn ò ní fẹ́ kójú àwọn ọba jẹ. Wọ́n sì mọ̀ pé wọ́n pa àwọn lé wọ́n respect àwọn ibi táwọn ti wá gan wọn ò lérè gà fáwọn. Tí àbá fìfẹ́ ṣe táàbà fífẹ́ ṣe lẹ́yìn ọba àrẹ̀sà àtọmọ ọba olúgbọ́n àtàwọn ọmọ ọba oníkòyí àtàwọn ọmọ ọba gbogbo ẹ̀yin ọba tí ẹ̀ lé lọ́mọ pé àwọn ọmọ ìlú yín kẹ́ ẹ fún wọn ní respect tó yẹ kẹ́ ẹ fún wọn. Tẹ́ ẹ̀ wá ń gbó lórí pé ẹ ṣe é rí àwa lọ́ba ọba tí wọ́n mọ̀ ń ta. Gbogbo tí Ògbómọ̀ṣọ́ jẹ́ lónìí gbogbo tí Soun jẹ́ lónìí èyí sáwọn ọmọ Soun ni wọ́n ṣe o àwọn ọmọ yín náà ni nítorí pé Soun ṣe kí ni ọ̀làwọ́ lẹ̀ fún gbogbo wọn Soun sì rí gbogbo wọn gẹ́gẹ́ bí ọmọ. Wọ́n mọ̀ pé táwọn bá sáré wádọ̀ ti yín ìtàn búkú lẹ́ka. Wọ́n mọ̀ pé táwọn bá sáré wádọ̀ yín ní gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́. Sẹ́yìn gan ṣe ní kọ́ńtàtì tẹ́ fi ràn yàn lọ. Àwa ń pariwo Soun ni hospitality tí Soun fáwọn ọmọ yín sẹ́yìn fún àwọn ọmọ yín gangan fúnra yín. Ẹjẹ́ àjókòó ẹjẹ́ àrònú. Ìtàn tá ń pa ìtàn ò lè ràn wá lọ́wọ́. Ìtàn kankan ìtàn kò sí nǹkan kan tí ó ṣe lọ́wọ́ ọba àgbà tẹ́ ẹ̀ bá wá solution kẹ́ ẹ wá ìfẹ́ padà sílùú yín káwọn ọmọ yín ó ní interest nínú ìlú tí wọ́n ti wá káwọn ọmọ yín kẹ́ ẹ rí wọn gẹ́gẹ́ bí ọmọ kí n tí wọ́n ń ṣe kọjú ẹ̀yin bàbá wọn àtẹ̀yìn ìyá wọn lójú kẹ́yìn náà ọmọ wọn náà ọmọ ìlú wa lélẹ̀ ẹja gbé lárugẹ kẹ́ ẹ yé dúró nídùú wípé mo ti jókòó kalẹ̀ yọba mówó wá ọmọ ìlú mélòó lè wáṣẹ fún sẹ́yìn gan lè dáṣẹ́ gbà ṣebí tí wọ́n bá múṣẹ́ wá láàrin ara yín iná lẹ́ẹ̀mọ̀ pín ọmọ bọ̀dá mi aráàlú mélòó lẹ́ẹ̀ràn lọ́wọ́
for example ẹ worú rẹ̀ ṣáájú sínétọ̀ ayọ̀ adéṣeun gbogbo nǹkan náà wá fẹ́ ṣe ní rẹ̀ ṣáájú pátá ó yẹ ká máa ti sínétọ̀ síwájú báyìí ó yẹ ká máa ti sínétọ̀ síwájú báyìí a ṣe bẹ́ẹ̀ o ìrẹsà apá ṣe bẹ́ẹ̀. The difference is clear. Gbogbo àwọn alápá ọjà àwọn alápá kínní torí kẹ́yìn ara ẹ̀yin tẹ́ ń ṣàkóso ẹ fẹ́ràn ara yín ẹ fẹ́ràn àwọn ọmọ yín. Àwọn ọmọ tí mẹlẹ́gbẹ̀ lágbègbè yín tí bàbá wọn joyè lábẹ́ yín bóyá bàbá wọn jẹ baálẹ̀ lábẹ́ yín tó yẹ kẹ́ ẹ máa pè kẹ́ ẹ sọ fún baálẹ̀ ọmọ yín iṣẹ́ kiri ṣe oníṣẹ́ báyìí ní ṣe ẹ sọ pé òun náà wà ní ẹ jẹ́ kó máa bọ̀ wá sí ipò yìí kó wá mú ilẹ̀ á fún nílẹ̀ kó wá kọ́ lè kíní ẹ jẹ́ kó máa bọ̀ wá rẹ̀ sà àbóhùn náà wá sí lè á fún ní ọmọ wa ní àìbámu nọ́mbà rẹ̀ kábíyèsí ní gbé ọwọ́ kóhun náà wá wò pé àṣẹ kábíyèsí fẹ́ràn mi tó bá èmi tó gbé bàbá mi bálẹ̀ ní wọn kàkà bẹ́ẹ̀ ilẹ̀ bàbá rẹ̀ lọ́ta. Kàkà bẹ́ẹ̀ ilẹ̀ bàbá rẹ̀ lẹ́ta kàkà bẹ́ẹ̀ ìtàn burúkú ilẹ̀ mọ̀ pa fáwọn ọmọ ìlú yìí. ẹja ṣera wa lọ́kàn ẹwọ́n bàbá òpẹ́tù jíṣẹ́ ẹ̀ náà ni wọ́n lọ gbé bàbá kan wá láti Benue tẹ́ ẹ bá dé fáàmù bàbá yẹn ní ìsìn tí wọ́n ń pè ní nìlú tí wọ́n ń pè lọ́ba nù. ẹ máa ń ṣe nẹ́tíwọ́ọ̀kì. kókó tí mo fẹ́ sọ ó náà ní wípé ẹ jẹ́ ká ṣe àtúnṣe tẹ́ ẹ̀ bá ṣe ariwo tá ń pa àkàn pariwo lásán á ṣe kí ni àkàn pariwo lásán for nothing. gbogbo àwọn ọmọ yín ẹ pè wọ́n ẹ máa ṣèpàdé ìlú àwọn ọ̀rọ̀ tó mọ́kànlá dání ẹ máa bèrè ẹjẹ́ ẹ máa invite àwọn ọmọ ìlú ṣiṣẹ́ jù àwọn ọmọ ọba lọ́wọ́. àwọn ọmọ ìlú tí èyí sọmọ ọba àwọn ni wọ́n máa ń gbé nǹkan wá lù àwọn ẹ máa lu àwọn èèyàn ẹ máa fìfẹ́ hàn sáwọn èèyàn ó lè bá a kárí. apàtà lónìí tí èdè ọ̀la apà ìtàn ní ọ̀la tí èdè ọ̀túnla kò ní chẹ́ǹjì pé Ògbómọ̀ṣọ́ ló dèbẹ̀lọ́pù jù l'Ógbómọ̀ṣọ́ zoro. tá a bá láti Ògbómọ̀ṣọ́ lọ àti wà láyé ti fẹ́ àwa la nìkan tá a ní nǹkan tá a lè fi báàkì tán wa jù rẹ lọ development wo la ní. sẹ́yìn gangan ọ̀kan ní Ògbómọ̀ṣọ́ yàtọ̀ fúnlé àwọn bàbá yín o sẹ́yìn gangan ọ̀kan lé ní Ògbómọ̀ṣọ́ ọ̀dọ̀ yín
development ọ̀dọ́ yín lẹ tètè mójútó. Arúmọlé wájú lẹ́kùn aládé àwọn èèyàn láyé wọ́n sọ pé àwọn ọmọdé ọdún kí ẹ̀mù try láti sọ gbogbo dáàgbà sí ariwo dáàgbà kò lè wọ́ọ̀kì èyí wọ́n sọ wípé kí n má sọ òótọ́ bí sọ̀rọ̀ ọba Gandhi abẹ́ni nǹkan anybody bá ṣe nǹkan tí ọba tẹ́mẹ̀rẹ̀ ní ọ̀sọ́ tẹ́rí gbogbo tẹ́rí ẹ má jà sọ ìbí ọsọ́rọ̀ ẹnìkẹ́ ipò má gbó lẹ́nu àmọ́ òtọ́ ọ̀rọ̀ tẹ́rí ìtàn àrẹ̀sà ló bí àsọ̀wọ́ alákọ̀ọ́kọ́ Olúgbọ́n àwọn ni wọ́n rán Ṣọ̀ún lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ìtàn lásán ni o. Kí ni tá a ní ẹ jẹ́ ká kí àwọn ọmọ wa wálé ẹ jẹ́ ká ọmọ wa dá wọn léṣẹ́ lẹ́lẹ́ ẹ jẹ́ àwọn sùkúù ọ̀wọ́ lẹ́sọ́dọ̀ tiwa náà ní tá a fi lè kọ́mpétìtì fún un. Lẹ́yìn èyí gbogbo ìtàn yòókù tọ́bá ń pàmọ́ pa òfójọ́ kejì ọjà ní ibù ká lọ bá olóṣèlú pé à sẹ́ẹ̀rí ọba Gandhi ẹlẹ́mọ́fọ̀ ọba Gandhi Ògbómọ̀ṣọ́ ọmọ tó Ògbómọ̀ṣọ́ alẹ́mọ́fì ọba Gandhi Ògbómọ̀ṣọ́ ọmọ tó Ògbómọ̀ṣọ́ in population ṣe ẹ̀mọ̀ Ògbómọ̀ṣọ́ north ó láwọn local government tó jù lọ wádà tí è ṣe local government kan tí è ṣe méjì tí è ṣe mẹ́ta ẹ lọ yẹ̀wò àwọn ọmọ wo ní mẹ́mẹ́ ṣe bá àwọn ọmọ yé ni ilé òṣèré padà sí fẹ́ lómi ọ̀nà bẹ́sẹ̀ rẹ̀ àwọn ọmọ yín lọ́wọ́ òṣìṣọ́kẹ̀ ọmọ yín tí bẹ lókè òṣèré wà lẹ̀gàlẹ̀ wà tẹ́ẹ̀bá lẹ̀ bẹ́sẹ̀ kìíní kan tẹ́ẹ̀bá lẹ̀ kówó jọ the end of the day owó kò ní padà wúlò ẹ padà náà ni ẹjá ṣe kìíní kan o afẹ́sẹ̀ kìíní kan nù ẹ padà náà ni ẹ ní padà lówó kí ìmújú láti sọ tí àwọn ìgbésẹ̀ yìí ọ̀bá máa wáyé kó ń kálukú kó jókòó kó ro inú rẹ̀ kó pé àwọn ọmọ rẹ̀ kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ ẹ̀kẹ́ àwọn aráàlú kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ kẹ́ẹ̀já àwọn ọmọ yín náà kí wọ́n máa ní interest àti wálé ọ̀rọ̀rùn àmọ́ ẹ̀kọ́ máa ṣó wọn ní love ẹjẹ́ wọ́n máa ní interest àti wálé ẹjẹ́ fún ilé ìṣàkó sùúrù lérè oko ẹ̀mẹ́ta wọ́n ti ṣe rẹ́pù mbẹ̀ nínú òun àti Gàmbàrí nígbà pé oko lọ́fẹ́ ní population kí làwà rí produce kí àwọn àwọn alárí gbé bọ́ọ̀tà rẹ̀ sáájú
ọmọ àwọn arígbébọ̀ tá ń gbọ́n sọmọ Àkòyí ọmọ Àkòyí lè ṣe rẹ́ẹ̀pù ẹ̀yin ọba wa ẹjá jókòó ẹ lo strategy tí bàbá Jagungbadé àná tí wọ́n lò ọ̀rọ̀ tán àdókìẹ nípa ọ̀rọ̀ tán ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ yín ẹ jẹ́ ká wọ́n náà bí ló ṣe develop tẹ́ ẹ bá lọ wọ àwọn àdúgbò kéréje tẹ́ ẹ máa ń wò tí wọ́n máa ń bẹ lẹ́gẹ̀ẹ́ yín wọ́n ní àwọn ọmọ tó ní owó wọ́n ní àwọn ọmọ tó ní ọlá wọ́n ní connection gbogbo ẹ̀ nílò Ògbómọ̀ṣọ́ summit Ògbómọ̀ṣọ́ carnival Ògbómọ̀ṣọ́ kìnìkan Ògbómọ̀ṣọ́ ọ̀tún Ògbómọ̀ṣọ́ òsì ìwò lẹ́yìn rí ṣe summit kí lẹ́yìn ṣe tí àbáwọn ọmọ ọba ni wọ́n kó kalẹ̀ kìnìkan summit sọmọ ọba ló kó kalẹ̀ ṣe báwọn ọmọ ìlú ni ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ láṣẹ ìgbìmọ̀ rẹ̀ mo ní ẹ bá mi ṣe ètò yìí tí ó wá sí gbogbo èyí I'm telling you a máa pariwo ńlá máa pariwo ariwo dáńpà iná láàmà pa nígbà tí gbogbo ẹ̀ tí wọ́n dẹ́ bá pariwo dẹ́ẹ̀sẹ̀ gbogbo ẹ̀ náà tí wọ́n béèrè ní pé kí ni ìbẹ̀ lọ́dọ̀ yìí kí lẹ́ ní ẹ̀ bá dógbò mọ́ sọ kí lẹ́ lè ṣe strategy kan wá mẹ́nu Ògbómọ̀ṣọ́ sẹ́ẹ̀mà máa sọ ọ̀nà fún yín lónìí ètò parí ètò ṣé ẹ mọ̀ pé oúnjẹ jíjẹ lásán oúnjẹ tá à ń jẹ tá à ń rà ní oúnjẹ wọn l'Ógbómọ̀ṣọ́ fún Ìbàdàn even mo fẹ́ lè sọ pé oúnjẹ wọn l'Ékòó tí wọ́n bá sọ Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà tó Ògbómọ̀ṣọ́ náà oúnjẹ Ògbómọ̀ṣọ́ náà ọmọ ọjọ́ oúnjẹ tí wọ́n ń tà l'Ékòó lọ tẹ́ ẹ bá rí Ògbómọ̀ṣọ́ south oúnjẹ Ògbómọ̀ṣọ́ south ọ̀wọ́n bẹ́ẹ̀ bá ti wò Ògbómọ̀ṣọ́ north oúnjẹ Ògbómọ̀ṣọ́ north wọ́n ilé Ògbómọ̀ṣọ́ north wọ́n kò sí níbẹ̀ Ògbómọ̀ṣọ́ north ọ̀wọ́n. Perfect strategy. Ìkòyí, Ìgbá, Ọ̀yọ́, Ìrẹsà, Àdáwà, gbogbo ẹ̀ báwọn. Tẹ́ ẹ̀ bá wá s'Ògbómọ̀ṣọ́, lè ra kankan. Bó sì jẹ́ wípé àṣírí kan mo tún fẹ́ sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé táwọn ará l'Ògbómọ̀ṣọ́? Tẹ́ ẹ bá wọkọ̀ lọ́ọ̀yọ́, tẹ́ ẹ wọkọ̀ lọ́ọ̀lọ́rin, tẹ́ ẹ bá sí owó ọkọ̀ àlọ́ àtàbọ̀. Ṣé ẹ mọ̀ kó tún chíìpù ju nǹkan tí wọ́n ń ta l'Ògbómọ̀ṣọ́ lọ.
gbọ́ mi yé dáadáa tẹ́ ẹ bá fi owó ọkọ̀ tẹ́ ẹ bá ra nǹkan lọ́yọ̀ tàbí tẹ́ ẹ lọ ra nǹkan ní Ìbàdàn tàbí tẹ́ ẹ lọ ra nǹkan ní Ìlọrin tẹ́ ẹ bá sí owó ọkọ̀ ẹ tún jèrè ju tẹ́ ẹ rà l'Ógbómọ̀ṣọ́ lọ. ẹ̀yin ọba ẹ jẹ́ kí fi ọwọ́